ogun ò rí bí yán o, ogun ò rí bí ẹ̀kọ́, a nílò ogun nílẹ̀ adúláwọ̀. Ẹ má sì gbàgbé Amẹ́ríkà, orílẹ̀-èdè Amẹ́ríkà àti Russia wọ́n níra wọn sínú, wọ́n ń wá ibi tán ti máa ja ẹ̀kẹ́. Torí Russia ó fẹ́ gba ilẹ̀ adúláwọ̀ mọ́ Amẹ́ríkà lọ́wọ́. Amẹ́ríkà tó ṣe pé àwọn ni ó ti ń jẹun àjẹbánu nílẹ̀ adúláwọ̀ látọjọ́ ẹ̀, wọ́n ní láéláé. Faransé náà tó náà níbi tó ti ń jẹ nílẹ̀ adúláwọ̀, wọ́n ní láéláé. Orílẹ̀-èdè China tó náà jẹ́ tó jẹ́ pé ilẹ̀ adúláwọ̀ ló ti ń ta àwọn nǹkan ẹ̀ tó ti ń ṣe òwò ẹ̀, ó ní láéláé. Ilẹ̀ Faransé ó faramọ́ ilẹ̀ Amẹ́ríkà. Orílẹ̀-èdè China, àwọn méjèèjì, àwọn apá kan máa wà lẹ́yìn àwọn kan nílẹ̀ Áfíríkà, àwọn míì wà lẹ́yìn àwọn kan nílẹ̀ Áfíríkà, àwọn máa tù wá sí. Ìjà wọn fi jà látijọ́ àwọn máa jà. Àwọn nǹkan ogun tí wọ́n ti ṣe pamọ́ àwọn máa dánwò nílẹ̀ adúláwọ̀ káwọn máa fi para wa. Wọn sì ní ta fún wa lọ́fẹ̀ẹ́, owó ara wa náà la máa fi ra. Ta ló pàdánù? Ta ló pàdánù? Tójú kọ́ ta bá ní kó orílẹ̀-èdè Nàìjíríà máa bá orílẹ̀-èdè Niger jagun. Ẹ wo ààlà wa méjèèjì sẹ́rí pé kò sí odi kan láàrin àwọn orílẹ̀-èdè Niger, ọmọ ìyá ni wá. A rí àwọn ẹbí tó ṣe pé apá kan wọ́n wà ní orílẹ̀-èdè Niger, apá kan wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn kan tó yẹ pé orílẹ̀-èdè Niger náà ti sàn wá sí orílẹ̀-èdè Nàìjíríà, àwọn kan tó yẹ pé orílẹ̀-èdè Nàìjíríà náà ti sàn lọ sí orílẹ̀-èdè Niger. Irú ìjà wo la fẹ́ jà? Irú ìjà wo la fẹ́ jà? Ẹ má jẹ́ káwọn arábì kí wọ́n ti wá síra. Kì í ṣe tójó o, kì í ṣe tójó. Lóòótọ́ bó bá bẹ̀rẹ̀, kì í ṣe pé orílẹ̀-èdè Niger lè da orílẹ̀-èdè Nàìjíríà mú, ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ogun láàrí o, ẹnìkan kì í mọ̀ parí ẹ̀. Àti pé kò sí èrè kankan nínú ogun, kò sí èrè kankan nínú ogun. Ẹ jọ̀ọ́, gbogbo ẹni tẹ́ bá súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ sọ fún wọn o, a nílò ogun nílẹ̀ adúláwọ̀, ìfẹ́ là nílò àti ìṣọ̀kan àjùwàṣe. Orúkọ mi ni Adé ọmọ Adé. Ẹ jọ̀ọ́ ẹ bá mi pín fọ́nrán ìkiri, ẹ má gbàgbé láti tẹ̀lé mi lójú òpó YouTube mi. Ire o, ó dàbọ̀.